dédé aago mẹ́sàn-án bí ó ti pinnu ẹ̀ ní ìyálàjẹ́ ìlú Ipobẹ arábìnrin apasọ́nù Armelle tí ń ṣe aya alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobẹ tẹ́lẹ̀ rí olóyè Paul Odjo kalẹ̀ sí ilé ìwé tọ́wé gẹ́gẹ́ bó ti pinnu ẹ̀. ìrìn àjò àbẹ̀wò yìí lọ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ lórí ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ ti ìlú Ipobẹ aṣojú tá à ń pè ní sepe pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ kò gbẹ́yìn àkàkàtà ní ikọ̀ àwọn oníròyìn náà tó tẹ̀lé arábìnrin Armelle apasọ́nù ìyálàjẹ́ ìlú Ipobẹ láti lọ fún àwọn ọmọ èyí tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ ní ẹ̀bùn tí ó péye tí ń ṣe ẹ̀bùn ìkóríyá. ṣe láwọn ọmọ tó ń ṣe léèwé ìgbèríko àti àárín gbùngbùn ti ìlú tọ́wé lórí ọ̀fẹ́ láti wà ní ìkàlẹ̀ àwọn olùkọ́ wọn ò kẹ́yìn ọ̀gá àgbà tó ń darí iléèwé ọ̀hún àti gbogbo àwọn lẹ́ẹ̀kàlẹ́ẹ̀kà ló wà níbi tí ìṣe náà ti lọ. lásìkò tó ń sọ̀rọ̀ arábìnrin apasọ́nù Armelle ó ṣe àlàyé wípé gbogbo ìgbà lòun máa ń pinnu láti máa ṣerú ẹ̀ léyìí tó wà nínú ọkàn láti ran àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké lọ́wọ́ lásìkò ọdún kérésì. ṣùgbọ́n lọ́tẹ̀ yìí òun ní lọ́kàn wípé láì jẹ́ pé èèyàn náwó sí ètò ẹ̀kọ́ yóò kù díẹ̀ káàtó láwùjọ ló fa sábàbí tírìn àjò ọ̀hún fi gbé wọn láti gbé ìgbésẹ̀ akọni yìí. àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ń bẹ̀ fi ìdùnnú wọn hàn lórí ìgbésẹ̀ èyí tí màmá wa náà tí ó gbé. ọ̀kan nínú àwọn olùkọ́ tá a rí bá sọ̀rọ̀ ló ṣe lálàyé fún wa nílùú tọ́wé. orúkọ mi ni ahọ́lùpọ̀sọ́ Frederic mo jẹ́ olùkọ́ ní Ipobẹ tọ́wé b. ẹ̀hún náà yẹn wá ṣe ó jẹ́ ìwúrí púpọ̀ ó sì jẹ́ ìdùnnú fún àwa olùkọ́ wọn torí irú ohun mẹ́ẹ̀ máa ń mú inú àwọn ọmọ dùn fún kó lè máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn. aṣojú ìgbìmọ̀ bíi ọmọ iléèwé ìyá wa tó wà níkàlẹ̀ láǹfààní láti sọ gbólóhùn kan àbí èkejì èyí tí wọ́n fi léde nípa àdùnnú wọn lórí ìgbésẹ̀ ìyálàjẹ́ ìlú Ipobẹ. parí iná ní dùnfọ̀lì ẹ̀tí ẹ̀ ń rántí nìkan rántí ọmọdé hàn lítọ̀wé ó la fún fu ìdùnnú ìnìhàn níwájú yín pé ẹ̀ ṣe é ẹ̀ kú ọ̀rọ̀ ọmọdé hàn ọlọ́run ẹ̀dá ọmọdé hàn sí fún ni o kádà tẹ̀ ká yín sí. ọkọ̀ wa tún yí kò ń bẹ́ẹ̀ ó di ìlú Ìsàbà ní kété ìgbà tá a dé ìlú Ìsàbà ṣe ni àwọn ìgbìmọ̀ bíi ọmọ iléèwé àti àwọn ọmọ tí kò tí ì ní èlò iléèwé tó kù díẹ̀ káàtó fún láwùjọ láwọn ìgbèríko Ìsàbà àti àárín gbùngbùn ìlú Ìsàbà náà pẹ̀lú wọn jáde lọ́kọ̀ yàntúrò láti wá pàdé arábìnrin Armelle apasọ́nù aya Odjo tí ó jẹ́ onífẹ̀ẹ́nú rere tó gbé ìgbésẹ̀ akọni ọ̀hún. àwọn òbí tó wà níkàlẹ̀ kò ló ń kà àwọn lẹ́ẹ̀kan nínú ètò ẹ̀kọ́ àwọn alẹ́nulọ́rọ̀ náà pẹ̀lú wà níkàlẹ̀ láti gba ẹ̀bùn wọn lọ́kọ̀ ọ̀jọ̀kan tí wọ́n sì ya fọ́tò àpapọ̀ pẹ̀lú onífẹ̀ẹ́nú rere náà. ọ̀gá àgbà tó ń darí iléèwé ìlú Ìsàbà ó sọ wípé ìgbésẹ̀ tí ìyá wa náà gbé ó jẹ́ ìgbésẹ̀ tí ó ní kìmínú tó sì yẹ kí a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀. lẹ́yìn ìlú Ìsàbà ìrìn àjò gbé wa nìṣó sí ìlú Ìgànná níbi tí àwọn olùkọ́ ti kí àwọn ọ̀gá àgbà wọn káàbọ̀. ẹ̀dùn Felix tí gbogbo yìí mọ̀ sí ọjà sọpẹ́ lólùkọ́ tó darí àwọn ọmọ tí ó wà ní ìkàlẹ̀ ńbẹ̀ tí wọ́n fi ìdùnnú àti ayọ̀ àtorin tó dáa fi kí màmá wa náà ìyẹn ìyálàjẹ́ ìlú Ipobẹ káàbọ̀ sáàrin wọn. ọmọ iléèwé ẹ̀kọ́ dé sáà. ọmọ iléèwé kájú sí ẹ̀kọ́ rẹ̀ kí o bọ̀wọ̀ fún àwọn olùkọ́ni rẹ̀ ó tẹríba fáwọn olùkọ́ni rẹ̀ àtàwọn àràgbà kí o bá pàdé lọ́nà ó bá bójútó ìwé kíkọ́ ìwà àti bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwà àti bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀. ìgbìmọ̀ bí ọmọ iléèwé tó gba àròsọ ń bẹ̀ dúpẹ́ púpọ̀ ohun tó lè numi já àwọn òbí nù nípa ìrówó rán àwọn ọmọ lọ sílé ìwé. ẹlòmíràn tilẹ̀ fi wé wípé ìgbésẹ̀ tí ìyàwó náà gbé ó jẹ́ ìgbésẹ̀ tí ó dùn mọ́ àwọn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n tún ń tọrọ pé bí àǹfààní bá wà fún wọn láti bá wọn bójú àánú wo àwọn ọ̀nà tó wọ ìlú Ìgànná wá eléyìí tó kù díẹ̀ káàtó. bákan náà ni màmá wa gba àròsọ láti ṣe àlàyé níbi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà níbẹ̀ báwo ni wọ́n ṣe lo ètò ìsinmi wọn sí àti pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iléèwé ṣé gbogbo nǹkan lọ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. ìrìn àjò wa kúrò ní ìlú Ìgànná ó di ìlú Akóyeye tó lórí tẹlẹ́mọ̀ tó wà nílùú Akóyeye àti gbogbo àwọn tí wọ́n jẹ́ òbí ọmọ iléèwé ni wọ́n ti ń retí gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan àwọn ọmọ iléèwé láti Ìtàtìngà àwọn ọmọ iléèwé láti Ìsàlẹ̀ Ìbèrè àwọn ọmọ iléèwé tí ó kù díẹ̀ káàtó fún láti Àgbàrò ìlú Ipobẹ àtàwọn ọmọ iléèwé tó kù díẹ̀ káàtó fún láwọn ìgbèríko tó wà ní agbègbè Akóyeye wọn láǹfààní láti wà níkàlẹ̀. ọ̀gá àgbà tó ń darí iléèwé kan ní àdúgbò Àgbàrò ìlú Ipobẹ ló gba àròsọ láti ṣe àlàyé lórúkọ àwọn olùkọ́ eléyìí tó fi hàn nípa ìgbésẹ̀ akọni èyí tí màmá wa náà tí wọ́n gbé. ọ̀pọ̀ àwọn ìgbìmọ̀ bí tó wà níkàlẹ̀ ló dunnú lórí ìgbésẹ̀ èyí tí ó jẹ́ ìdùnnú lọ́pọ̀lọpọ̀ tí ó ti mú kí àwọn ọmọ náà kí wọ́n tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìṣe wọn láti ṣe.
agbẹnusọ àwọn akẹ́kọ̀ọ́ nílùú Akóyeye ó bá wa sọ̀rọ̀ gbólóhùn tó sọ di mímọ̀ òun náà nìyí. inú ẹ̀ wá dùn lọ́pọ̀lọpọ̀ ọwọ́ wọn máa lọ òkè ọdọọdún ọwọ́ wọn máa lọ kí wọ́n máa wá ká máa fà yín bá fà lọ́dún bọ̀ á jù ẹ lọ ní wọn àdúrà ṣeun wọn kó ọ̀rọ̀ wá ọlọ́run àdá wọn sí ọlọ́run àdá wọn sí fún wọn náà. ọ̀kan nínú àwọn olùkọ́ tó ń kọ́mọ èyí tó jẹ́ ti ìlú Akóyeye òun náà pẹ̀lú gbàrọ̀ sọ gbólóhùn tó sọ di mímọ̀ òun náà nìyí. Omi ni wọ́n ń pè ní Pierre Claver Ìjọba olùkọ́ lílé ìwé Akóyeye donc à ń ṣèdúpẹ́ gan-an lọ fún wọn àti ń rọ ọmọdé náà fọ̀lí wọn kó bójú tó iṣẹ́ ọba tó di ọdún yẹn ń bọ̀ à ń tọ́ ọ lọ fún ìyá náà ibi ó ti mú kó ọlọ́run àtọ́ bùkún fún gan-an kọ́tọ́ lè wọ́ fún ọmọdé yẹn fún wọn kọ́tọ́ pọ̀ jù wọ́n ẹ̀ lọ. bákan náà ló tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ohun tó jẹ́ ìdùnnú lọ́pọ̀lọpọ̀ fún ọ̀gbẹ́ni Charles Bangbola èyí tó jẹ́ aṣojú pàtàkì tó ti fi ìgbà kan darí ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobẹ ìyẹn láàyè síà èyí tí ó sọ di mímọ̀ nípa ìgbésẹ̀ orírun ọ̀nà eléyìí tí arábìnrin Madam Armelle èyí tí ó ń tẹ̀lé yìí bó ṣe lè tó. kò sí gbogbo ẹni ń ṣe gíní gan-an fún irú ọlọ́wọ̀n ẹ̀ ni obìnrin náà sì ṣà kán ràn án lọ́wọ́ ibi bàbá wọn kò lè ṣe é de kán ràn án lọ́wọ́ ìhun èrè lè ṣe lòmí tó ń tọrọ fọ lé ọlọ́run kan tó ràn án lọ́wọ́ ju ẹ̀ lọ kókó tó lè ṣe ju ẹ̀ lọ fún gbogbo àwọn ọmọ ikọ̀ mí ní Ipobẹ. níparí ohun gbogbo màmá wa ìyálàjẹ ìlú Ipobẹ arábìnrin Armelle Àpasónù ó láǹfààní láti bá ikọ̀ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n fi àwọn àlàyé wọ̀nyí pẹ̀ta láti sọ di mímọ̀ ohun tí wọ́n rí lọ́bẹ̀ kí wọ́n tó wàrẹ̀ ọwọ́ pẹ̀lú ìgbésẹ̀ yìí ẹgbẹ́láyé ọ̀rọ̀ tí arábìnrin Armelle Àpasónù ayálága ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobẹ tẹ́lẹ̀ rí Paul Odjo láǹfààní láti ṣe sétí ìgbà àwọn oníròyìn. Ó ti wà nú àṣà wa ni gbogbo ìgbà tí a bá wà pẹ̀lú àwọn ọmọ kéékèèké inú wa máa ń dùn ayọ̀ wa máa ń kún àṣà ló ti jẹ́ fún wa ní gbogbo ìparí ọdún nínú ọdún kérésìmesì a máa ń lọ sọ́dọ̀ àwọn ọmọ la máa ń múnú wọn dùn a máa ń jẹun pẹ̀lú wọn la máa ń fún wọn ní ẹ̀bùn kéékèèké láti mú dídé olùgbàlà wa Jésù Kristi dùn nínú ọkàn tiwọn náà ká béèrè bí wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé náà gbà ká sì fún wọn ní ẹ̀bùn mélòó kan wọ́n bá tí Ọlọ́run ṣe fún wa ká fún wọn kó lè ṣe ọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n bá tọ́ ọlọ́dọ̀ wọn kó lè rí lò nínú nǹkan tá a gbé wá fún wọn a sì ń tọ́ ọlọ́dọ̀ àwọn ọmọ yẹn pé iléèwé ti bẹ̀rẹ̀ vacances tán wọ́n gbọ́dọ̀ bójú tó wé wọ́n gbọ́dọ̀ bójú tó wé gan-an pàṣẹ àwọn ní àwọn láfẹ̀yìntì fún ọ̀la wọ́n gbọ́dọ̀ bójú tó léwé wọn kó gbọ́ ọ̀rọ̀ tí àwọn olùkọ́ ń kọ́ wọn gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn gbọ́dọ̀ bójú tó wọn kó gbọ́ fún ìparí ọdún wọn kó lè kọjá sílé kejì inú wọn kó lè gba ẹ̀sàmì wọ́n gbọ́dọ̀ sì kàwé yẹn débi tó yẹ wọ́n kó lè di ọ̀gá lọ́la ọ̀gá tó yẹ mo kí àwọn òbí náà wọ́n kó kú iṣẹ́ ọmọ wọ́n kó kú ọ̀rọ̀ ọmọ wọ́n ti ń ṣe é bọ̀ ni àwa wá ṣèrànlọ́wọ́ díẹ̀ kan ni wọ́n jèrè àwọn ọmọ náà kó sì ṣe àbójútó fún wọn nílé parce que àì sọ pé wọ́n ti ń lọ iléèwé ó tán àwọn olùkọ́ ń kọ́ wọn nǹkan kan iléèwé náà bá ti bẹ̀rẹ̀ púpọ̀ ní iṣẹ́ òbí lásìkò tí iléèwé bá bẹ̀rẹ̀ wọn kó bójútó wọn Ọlọ́run ó sì fún wa ṣe Ọlọ́run ó fún wọn ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó kù díẹ̀ káàtó ni arábìnrin Armelle Àpasónù láǹfààní láti gbọ́ lẹ́nu gbogbo àwọn tó jẹ́ lẹ́ẹ̀kan tó wà níkàlẹ̀ níbi tí wọ́n ti ń kó àwọn ẹ̀bùn wọ̀nyí lé wọn lọ́wọ́ ní ṣísẹ̀ntẹ̀lé àwọn tó kù díẹ̀ káàtó nílé ìwé ọ̀hún ni wọ́n tún mú arábìnrin Armelle Àpasónù láti lọ ṣe àbẹ̀wò rẹ̀ láwọn ibì kan àbí èkejì ní agbègbè Akóyeye àkójọpọ̀ ìròyìn léyìí lánìkà mú wá sí orí atẹ́gùn fún yín pẹ̀lú ìrìn àjò eléyìí tí arábìnrin Armelle Àpasónù tí ó rìn pẹ̀lú àwọn ikọ̀ tó ṣe àtìlẹ́yìn ẹ̀ lẹ́ka ẹ̀rọ ẹ̀kọ́ àti àwọn tí wọ́n jẹ́ oníròyìn eléyìí tí wọ́n lọ fi ojú gán ní sèédà kí wọ́n sì tó kó àwọn ẹ̀bùn wọ̀nyí lé àwọn ọmọ tó wà ní àrùndínsúmọ̀ kọ̀ọ̀kan níjọba ìbílẹ̀ ti ìlú Ipobẹ ní ọ̀wọ́. ẹ̀tọ́ ni kó yé wa pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó kù díẹ̀ káàtó fún láwùjọ lárùndínsúmọ̀ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó di ìlú Ipobẹ mú ló láǹfààní sẹ́bù ọ̀hún
tí arábìnrin àpasínú Armelle ti wá pinnu pé lọ́jọ́ iwájú òun yóò gbìyànjú láti ṣe jù bẹ́ẹ̀ lọ. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.